Ní gbogbo ìgbà tí mo bá ti ń rí àwọn sàwáwù àkọ́bí ọmọ mi tó ṣaláìsí, ẹ̀dùn ọkàn ló sì máa ń jẹ́ fún mi, mo máa ń sunkún gidigidi gan. Lọlá Ìdíjẹ́ ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n dá òṣèré orí ìtàgé nì padà láti ìlú Mecca. Ta ni ẹni náà? Jigan bàbá ọjà. Kí ni ohun tí ó ṣẹlẹ̀? Ní gbogbo ìgbà tí mo bá ti ń rí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀, ẹ̀rí ọkàn máa jẹ́ ń gbádùn. Ọláìyá Igwe ló sọ bẹ́ẹ̀. Ó yá ẹ wá gbọ́ ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa bá mi ká lọ. Wọ́n mà ti dá òṣèré orí ìtàgé nì ti ilẹ̀ wa níbí padà sí Nàìjíríà láti ìlú Mecca tí gbogbo wa mọ̀ sí Abímbọ́lá Kazeem, tí ìnagijẹ rẹ̀ sì máa jẹ́ Jigan bàbá ọjà. Kí ni ohun tí ó ṣẹlẹ̀ gan tí wọ́n fi dá a padà? Àwọn ènìyàn kan sọ pé bíá ó gbé oògùn olóró lọ sí ìlú Mecca ni, ṣùgbọ́n mo fi dá yín lójú pé Jigan bàbá ọjà ó máa ń mọ̀ bá rẹ̀ ni o, kò ń ṣe oògùn olóró ló gbé lọ sí ìlú Mecca o. Ṣèbí gbogbo mùsùlùmí ló máa ń gbà ládùúrà láti ní oore ọ̀fẹ́ láti lọ sí ìmúra láti lọ gba àdúrà pẹ̀lú àkànṣe iṣẹ́. Àbí ẹ̀ máa rí nǹkan èyí tí a rò, Ọlọ́run má jẹ́ kó ba èyí tá à ń rò jẹ́ ni o. Jigan bàbá ọjà ó gbé báàgì rẹ̀ ó gbéra nílé pé òun lọ sí ìmúra láì mọ̀ pé kò ní bá wọn ju òkò àṣetánì o. Ó ṣe ń yà lẹ́nu pé òun mà ti dágbére ìmúra ńlẹ̀. Kí ni ohun tí ó ń ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí, ilé iṣẹ́ tí ó bá ṣe ìwé ìrìnnà ọ̀hún ni ọ̀n bá ṣe dáadáa o. Òun náà kò sì béèrè lọ́wọ́ àwọn tó ti lọ tẹ́lẹ̀ pé báwo ni wọ́n ṣe ń tọ̀, báwo ni wọ́n ṣe ń rìn. Pàápàá ní ṣíṣe ń bẹ lọ́wọ́ Ọlọ́run, níròní tènìyàn ṣíṣe ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé físà tó wà lọ́wọ́ bàbá ọjà, ìwé ìrìnnà físà entertainment visa ni, ìyẹn fún gbogbo àwọn òṣèré, àwọn celebrity pátápátá ló lè lo físà yìí, ṣùgbọ́n ó yàtọ̀ pátápátá sí pé mo fẹ́ lọ gbafẹ́ ní ibì kan. Ó yàtọ̀ o, ó yàtọ̀ o. Ṣùgbọ́n nígbà tó fẹ́ gba físà lọ sí Saudi Arabia, ìyẹn àwọn iléeṣẹ́ tó ń bá ṣe ètò ìwé láti lọ sí Saudi Arabia, wọ́n sọ fún un pé kó má wọ̀ọ́rì pé físà yẹn náà púpọ̀ ti kọ́fà ibi tó ń lọ o, láì mọ̀ pé kò kọ́fà ẹ̀ rárá. Òun náà mọ̀, ó sì ti fi rẹ̀ lọ́kàn balẹ̀ pé ó sì ti da àjọ máa kí ìmúra ti ọdún yìí ni. Ìgbà tó débẹ̀ lórí pé kò lọ bẹ́ẹ̀ rárá o. Kódà wọ́n fi lọ́kàn balẹ̀ pé yóò gbé dé Saudi Arabia láòsí wàhálà kankan. Wọ́n ní tí o bá ti dé bọ́dà Saudi Arabia pé a ó fún ẹ ní físà tí o máa fi wọlé. Ṣùgbọ́n ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ rárá o. Nígbà tí ó débẹ̀ tó fẹ́ wọlé, ìṣe ni wọ́n dá padà. Ó ní kí ló dé tó fi dóhùn padà. Ó ní ò lè wọlé, físà owó ẹ celebrity visa ni, ó yàtọ̀ sí tourism visa. Èyí ló yà lẹ́nu pé ó ṣe wá jẹ́ báyìí tí ó dẹ̀ ti dágbére nílé. Bí bàbá ọ̀dà bó ṣe padà sílé nìyẹn. Èyí ló ń ṣàlàyé fún gbogbo àwọn ọmọ Nàìjíríà, àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò gbé egbògi olóró lọ sí ìlú Saudi Arabia o. Òun lọ sí Medina láti lọ ṣe àdúrà, òun lọ sí múra láti lọ ṣe àdúrà ní o. Ọlọ́run ò dẹ̀ kọ́, tọ́lọ́run bá kọ́ lọ́dún yìí, Ọlọ́run á kọ́ lọ́dún tó ń bọ̀. Èyí ta tún gbọ́ ìtúnágbára o. Ẹ̀bùn Olóyèdé Ọláìyá Igwe, ó ní gbogbo ìgbà tóun bá ti ń rí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀, bẹ́ẹ̀ ni inú òun máa ń bàjẹ́ nítorí ìwà burúkú tí òun ti hù sí wọn ní àti ọjọ́ tó ti pẹ́. Kí nìkan tí ó ṣẹlẹ̀? Ó káláyè ó ṣe o. Yorùbá ní iyán ogún ọdún a máa jóni lọ́wọ́. Àwọn ènìyàn gan-an sọ̀rọ̀ nígbà tí wọ́n gbọ́ nǹkan tí Ọláìyá Igwe sọ. Wọ́n ní nítorí pé Ọláìyá Igwe ó rí i pé Tọ́pẹ́ Àlàbí pé ó ti di olówó, pé ó ti náwó lọ́wọ́, ó ti ń lo mọ́tò tó hùn pé nítorí ẹ̀ ló ṣe sọ irú ọ̀rọ̀ báyìí jáde. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ọláìyá Igwe ò ní sọ nǹkan kan. Ó sì tilẹ̀ jẹ́ pé Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ wọ́n lè ti gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Ọláìyá Igwe àti àwọn, ó ṣeéṣe kán ti gbàgbé, ṣùgbọ́n
kò gbàgbé Ọláìyá Igwe ò gbàgbé rárá o, nítorí pé ìgbọ̀nsẹ̀ kínkínní létí àwo gbẹ̀gìrì tí ojú bá kò ń bẹ̀ ọkàn ò lè kò ń bẹ̀ o. Ọkùnrin Ọláìyá Igwe yìí ó ní ẹ̀rí ọkàn ò jẹ́ ń gbádùn, ó ní ojoojúmọ́ tóun bá ti rántí ìwà burúkú tóun hù sí Tọ́pẹ́ Àlàbí yìí pé ẹ̀rí ọkàn ò jẹ́ ń gbádùn, pé ìbànújẹ́ ọkàn ló sì máa ń jẹ́ fún òun. Bó ṣe tilẹ̀ jẹ́ pé òun ti tọrọ àforíjì lọ́wọ́ wọn, síbẹ̀síbẹ̀ ọkàn òun sì máa ń wà níbẹ̀. Ọláìyá sọ eléyìí nígbà tí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ wáyé lọ́dọ̀ oníròyìn ìròyìn kan tí ó ń jẹ́ Bàbá Ibẹ̀. Wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tí o kábàámọ̀ jù láyé? Ó ní nǹkan tóun kábàámọ̀ jù láyé òun ni pé òun hu ìwà burúkú kan sí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀. Ó ní kódà òun já wọn kulẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Ó ní ìgbà yẹn ni òun gbé fíìmù kan jáde, Ọlọ́ládé Mr Money jáde. Ó ní òun ra ọkọ̀ bọ̀gìnì kan. Ó ní ṣùgbọ́n ìṣe ni wọ́n jí ọkọ̀ náà gbé lọ. Nígbà tí òun lọ ṣe ìpolówó fíìmù òun ní ìlú Ìbàdàn, ó ní wọ́n sì jí ọkọ̀ náà lọ. Ó ní ṣùgbọ́n nígbà tó máa fi di ijọ́ kejì àwọn padà rí ọkọ̀ náà, nítorí àwọn fi ọ̀rọ̀ náà sí orí rédíò káàkiri, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní broadcast ẹ̀. Àwọn náà sì rí ọkọ̀ náà ní ọjọ́ kejì. Lẹ́yìn ìgbà yẹn ni mo wá padà sí ìlú Abẹ́òkúta. Lẹ́yìn ni Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ náà ń ṣe ìgbáradì ìgbéyàwó wọn. Nígbẹ̀yìn wọ́n sọ fún òun pé àwọn máa lo ọkọ̀ òun. Ó ní òun dẹ̀ accept, òun gbà sí wọn lẹ́nu. Ó ní ṣùgbọ́n nígbà tó yá òun padà yí àdéhùn òun padà. Ó ní nǹkan tó ṣòun nígbà yẹn náà ni pé kó má padà lọ jí ọkọ̀ yìí ní ọwọ́ wọn. Ó ní ìtòyẹ kóun dẹ̀ fi ṣàlàyé fún wọn, òun ò ṣàlàyé fún wọn. Wọ́n pòun òun ò gbé kọ́, wọ́n pòun òun ò gbé kọ́, òun ò ṣàlàyé kankan fún wọn. Ó ní èyí ni ó jẹ́ ẹ̀gbin ọkàn fóun tóun bá ti ń rí wọn ní gbogbo ìgbà. Ó sì tẹ̀síwájú, ó ní bó ṣe tilẹ̀ jẹ́ wípé òun ti lo àǹfààní ìpéjọpọ̀ kan ní ìgbà kan tóun sì fi tọrọ àforíjì lọ́wọ́ wọn. Ó ní ó sì ti tán. Ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì máa ń jẹ́ ẹ̀gbin ọkàn fóun tóun bá ti rí wọn. Ṣùgbọ́n ní báyìí Tọ́pẹ́ Àlàbí gan ti ní ọ̀pọ̀lọpọ̀ mọ́tò rẹpẹtẹ, èyí tí apá òun gan ò ká, tí òun ò náwó láti fi rà. Ẹ wò ó, mi ì fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kọ́rọ̀ sí ọ̀rọ̀ Igwe Ọláìyá o. Ẹ̀kọ́ ńlá ló wà nínú ọ̀rọ̀ Ọláìyá yìí. Ẹ má ṣe jẹ́ kí a fi ojú di ẹnikẹ́ni, nítorí mo ti rí lórí ẹ̀rọ ayélujára wọn tí wọ́n ti ń wọ́ Ọláìyá Igwe pé èèyàn burúkú ni, tí Tọ́pẹ́ Àlàbí tó bá náwó tí ò padà di onímọ́tò rẹpẹtẹ, wọ́n ní kò ní sọ irú eléyìí jáde o. Tí ẹ mọ̀ pé obìnrin láyé, ó lè yí sọ́dọ̀ yín lénìí kó tó yí sọ́dọ̀ tèmi, àbí kó yí sọ́dọ̀ ẹlòmíì lọ́la. So obìnrin láyé o. Ní gbogbo ìgbà tí mo bá ń rí àwọn ṣàwáwù àwọn ẹlẹgbẹ́ ọmọ mi, àkọ́bí ọmọ mi tí ó ṣe aláìsí, ni inú mi máa ń bàjẹ́ tí omijé sì máa ń jábọ́ lójú mi. Lọ́lá Ìdíjẹ́ òun ló sọ bẹ́ẹ̀. Kódà gbogbo àwọn ènìyàn ṣe ni wọ́n ń bá a ké nígbà tí wọ́n gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí i, wọ́n sì ń bá a sunkún gidi gan. Kódà wọ́n sọ fún yín pé kó má rò ó, pé àwọn ọmọ tó kù tó wà nílẹ̀ wọ́n á dirú, wọ́n á dìgbà fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú eré òṣèré tíátà. Wọ́n pè é, wọ́n bá kẹ́dùn pé kó má rò ó. Ohun tó fa ìkáàánú yìí ni wípé níbi ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ibẹ̀ ni ó ti ń ṣàlàyé pé ó máa ń gba omijé lójú òun tí òun bá ti rí àwọn ẹlẹgbẹ́ ọmọ òun tí ọjọ́ ń ṣe kékeré tó sì ti dàgbà báyìí tí tọ̀dọ̀ òun ò dẹ̀ sí láyé mọ́. Ó ní omi kíkan, omijé máa ń bọ́ lójú òun gan gidi gan ni. Ṣé ẹ rántí Lọlá Ìdíjẹ́ ṣá, ìyá tó jẹ́ pé ó máa ń sábà kópa ìyá ọkọ tàbí ìyá ìyàwó tó jẹ́ pé kò gba rẹ́dẹ̀rẹ́dẹ́ láàyè. Ó ṣàlàyé ọ̀rọ̀ yìí. Àwọn ènìyàn nífẹ̀ẹ́ nínú fíìmù, wọ́n tún nífẹ̀ẹ́ lójú ayé. Ìgbà tó ń sọ ọ̀rọ̀ yìí lórí ìfọ̀rọ̀wérọ̀ yìí,
àwọn ènìyàn kan sì mú háńkì láti fi nu ojú wọn níbi tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dé. Wọ́n sì gbà á níyànjú pé kó má rérò pé àwọn tó wà nílẹ̀ wọ́n á dirú, wọ́n á dìgbà fún un. Ààrí jù báyìí lọ, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí YouTube channel wa, a lè máa mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì wá fún yín lágbo òṣèré àti nílẹ̀ wa Nàìjíríà. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o, ẹ kú ìkàlẹ̀.